Ìròyìn láti iléeṣẹ́ Àtótó-Arére Online TV. Ó dojú ẹ̀ o, àgbẹ̀ lu ènìyàn kan pa lórí oko rẹ̀ tó sì tún dàpá sí ẹlòmíràn lára nípínlẹ̀ Ondo. Ó ní olè ni wọ́n. Ọkùnrin àgbẹ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adégòkè tí ọ̀pọ̀ túmọ̀ sí Àríyá ló mà ti rugi oyin báyìí o nípínlẹ̀ Ondo pẹ̀lú bó ṣe lu ẹnìkan tó ní òun fura sí gẹ́gẹ́ bí olè dójú ikú níjọba ìbílẹ̀ Òdìgbò ìpínlẹ̀ Ondo. Lẹ́yìn náà ló tún fi àpá sára àwọn tó kù nígbà tí wọ́n wọ inú oko rẹ̀ tó wà ní Mile 10 ìlú Ọ̀rẹ̀ ìpínlẹ̀ náà. Ìròyìn sọ di mímọ̀ pé lọ́wọ́ báyìí ilé ìwòsàn ni àwọn ènìyàn ń wà tí wọ́n ti ń gba ìtọ́jú. Àgbẹ̀ náà, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ Àtótó-Arére Online TV lọ́wọ́, sọ pé afurasí olè ajínigbóhun làwọn ènìyàn náà tó sì jẹ́ pé ọjọ́ ti pẹ́ ọ̀nà sì ti jìn tí wọ́n ti ń jí àwọn èrè oko òun kó, kódà tó fi mọ́ alùpùpù òun pẹ̀lú ni wọ́n tún jí gbé. Ìròyìn sọ pé láti ìlú Abà Tuntun tó jẹ́ abúlé tó mú létí oko Àríyá ni àwọn afurasí náà ti wá kó tó di pé ilẹ̀ mọ́ bá wọn lórí oko Àríyá tí ọwọ́ rẹ̀ sì tẹ̀ wọ́n, èyí tó mú kí Àríyá fi ìkanra lù wọ́n ní àlùbami tí ọ̀kan fi gbẹ́mìí mì nínú wọn. Adégòkè ni àwọn ọlọ́pàá ti mú báyìí látàrí bí àwọn ènìyàn ti ṣe ń gba ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà bí ẹni gba ìgbà ọtí ní agbègbè ọ̀hún, léyìí tí àwọn ọlọ́pàá sì ti gbé Àríyá lọ sí ẹ̀ka èyí tó ń rí sí ọ̀rọ̀ ìwádìí ìwà ọ̀daràn tó wà nílùú Àkúrẹ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Ẹ̀wẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmi Ọdúnlámì sọ pé ìgbín òun ni àwọn ènìyàn náà lọ ṣà lórí oko Adégòkè, kìí ṣe wípé wọ́n lọ jí nǹkan oko rẹ̀, tó sì ṣeéṣe kó jẹ́ wípé Adégòkè ni ó ti ṣe àwọn ènìyàn náà mú látàrí àrà tó ń kàn. Ó sọ wípé ìyàwó Àríyọ̀ ló lọ sọ fún Àríyọ̀ nílé wípé àwọn olè ti tún wọ inú oko rẹ̀, èyí tó mú kí Àríyọ̀ sáré lọ sí orí oko náà tó sì bẹ̀rẹ̀ sí ṣàkọlù sí àwọn tó bá lórí oko ọ̀hún láì tiẹ̀ béèrè nǹkan kan lọ́wọ́ wọn. Ọdúnlámì jẹ́ kí ó di mímọ̀ wípé ìwádìí òun ni àjọ ọlọ́pàá yóò túnbọ̀ ti ara bọ̀, léyìí tí àbábọ̀ ìwádìí náà bá sì jáde etí ará ìlú kò ní dì sí i.